Adarí àjọ tó ń rí sí ìlanilọ́yẹ̀ pè fún àtìlẹ́yìn àwọn oníròyìn nínú dídènà àwọn àrùn kan ní ìpínlẹ̀ Kwara. Ẹni tí í ṣe adarí fún àjọ tó ń rí sí ìlanilọ́yẹ̀ ní ìpínlẹ̀ Kwara, Alhaji Abdulganiyu Dare, ti rọ àwọn iléeṣẹ́ ìròyìn lórílẹ̀-èdè yìí láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àjọ rẹ̀ nínú pípè fún ìdáàbòbò àti mímú àdínkù bá àwọn àìsàn bíi cerebrospinal meningitis, ibà lassa àti àrùn onígbáméjì. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpàdé pẹ̀lú àwọn oníròyìn èyí tó wáyé lólú iléeṣẹ́ àjọ rẹ̀, Alhaji Dare tẹpẹlẹ mọ́ pé gbígbógun ti àwọn àrùn wọ̀nyí nílò kíkópa àwọn oníléeṣẹ́ ìròyìn, àwọn agbègbè àtàwọn adarí ẹ̀sìn láti ṣe ìrànlọ́wọ́ nínú kíkéde ewu tó wà nínú àwọn àìsàn wọ̀nyí fún àwùjọ wa, tó ní àwọn oníròyìn kó ipa pàtàkì nínú fífi ìròyìn tó tọ́ sétígbọ̀ọ́ ará ìlú, gbígbógun ti ìròyìn òfegè àti ṣíṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti gbọ́ àgbọ́yé lórí bí a ti ń dáàbò bo ara ẹni lórí àwọn àìsàn kan. Alhaji Abdulganiyu tọ́ka sí bí ṣíṣe ìpolongo lórí àwọn àìsàn wọ̀nyí ṣe nílò ní kíákíá gẹ́gẹ́ bí àkókò rẹ̀ ti ń súnmọ́lé, tó ní ó ṣe pàtàkì láti máa ṣe ìpolongo lórí àwọn àìsàn wọ̀nyí kí wọ́n sì jẹ́ kí àwọn ará ìlú mọ̀ nípa rẹ̀ àti bí wọ́n ṣe lè dènà rẹ̀, tó wá ṣe àlàyé yékéyéké lórí àwọn àìsàn mẹ́tẹ̀ẹ̀ta yìí, ohun tó lè ṣokùnfà rẹ̀, àwọn ewu tó wà níbẹ̀ àti ìgbìyànjú láti fi dènà àwọn àìsàn wọ̀nyí. Bákan náà ni Alhaji Dare wá ké sí àwọn aṣojú ìjọba ìbílẹ̀ láti kan ètò gbálùmọ̀ nípa fún àwọn ará ìlú kí wọ́n sì jẹ́ kí omi tó ṣeé bù mu bùwẹ̀ pọ̀ lọ́pọ̀ yanturu, pàápàá jùlọ lásìkò ọ̀gbẹlẹ̀ yìí, tó tún rọ àwọn òṣìṣẹ́ elétò ìlera láti ṣiṣẹ́ wọn bí iṣẹ́ lójúnà àti tètè mọ èyíkéyìí àìsàn tó bá ń bá ènìyàn fínra àti irú ìtọ́jú tí wọ́n fún lásìkò. Ní àfikún, ó tẹpẹlẹ mọ́ wípé àwọn ará ìlú gbọ́dọ̀ mú ìmọ́tótó ara àti ti àyíká lọ́kùnkúndùn láti dáàbò bo ara wọn àti agbègbè wọn. Shakirat Arowolo Nurudeen ló ń jábọ̀.